mo rí tí bóyá ó ní tíátà kan ni lọ́dọ̀ la mi ò rórúkọ ẹni yẹn ó ní kí Ìyábọ̀ Òjó kó wá ṣe justice fún ọmọ kan kí Ìyábọ̀ Òjó ríbi fìyẹ́ ẹ̀ gba báárà so lè ṣe justice láì fi òkú èèyàn gba donation tó bá bí pọ̀ rí ìyá láyé ẹ̀dà Ìyábọ̀ Alice Òjó jẹ́ kí n rí ẹ kó lo involve nínú justice for kinní kan tó bá ti bí pọ̀ rí ìyá ẹ̀ tí Shikolova Madness ẹ̀ pa ìyá ẹ̀ tó lo 30 years lọ́gbà wèrè jẹ́ kí n rí ẹ tó bá ti bí pọ̀ rí ìyá ẹ̀dà jẹ́ n rí ẹ kí n rí ẹ ní war front kan gbogbo yín anybody lẹ lè ṣe justice for ẹni tó bá fìyà jẹ láì dàlúrú láì ṣe donation. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ti send a serious warning sí arábìnrin tí a mọ̀ sí Ìyábọ̀ Òjó lórí justice fún ọmọ tí wọ́n tún gbé kiri lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Lizzy Anjorin ní wípé ó ní tí òun bá bá Ìyábọ̀ Òjó lẹ́nu justice fún ẹnikẹ́ni ó ní kò ní rọ̀gbọ̀ fún àwọn méjèèjì ó ní òun ó tún bẹ̀rẹ̀ lórí rẹ̀ ní ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin. láì máa ṣe rálì kiri èmi tí mò ń pariwo látijọ́ ọjọ́ yìí tí mo dúró ti Ìyábọ̀ Òjó lọ́rùn mo máa ń sọ gbólóhùn kan mo ní Ìyábọ̀ Òjó ò ládírẹ́sì àwa la ládírẹ́sì àwa mọ tún tí Ìyábọ̀ Òjó tó ń fi rálì pa nílùú Nàìjíríà àmọ́ kò lè yí ẹ̀yin tá a ti kọ́ pé ẹ̀ lè jẹ́yàn so a ní interest náà ọ̀rọ̀ yín ọ̀rọ̀ jókòó la wá sọ mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé bí Ìyábọ̀ ṣe kó rálì lọ sílé náírà ó ti ń ṣẹlẹ̀ sóhun náà késekése dẹ̀ ní Ìyábọ̀ Òjó náà rí kàsàkàsà bàbá késekése ń bọ̀ gbogbo ohun tí Ìyábọ̀ ṣe fún gbogbo àwọn ọmọ ọlọ́mọ gbogbo ìṣẹ̀dá. ẹ jọ̀ọ́ ó dà pé gbogbo ẹ̀ tẹ́ ń táàgì Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ ọ̀chà yẹn ó dà pé ẹ fẹ́ ṣojú burúkú ẹ̀ ń ṣì èrè ni ayé ń fẹ́ bàjẹ́ ni mo ń gbọ́ tẹ́ ń táàgì ẹ̀ tẹ́ ń kọ́ síbẹ̀ pé ṣé náà tè mọ̀dà she's a father ẹ jẹ́ kó ṣèpọ̀n sókè kẹ́ kó ṣì lọ òbídì tó dá sí kí lẹ fi sán ẹ kó ṣì lọ kó ṣì burúkú dáhùn kó wá dá sí torí pé can you imagine ó nìkan ní celebrity ní ẹ tag àwọn tó kù náà àbí ẹ ní àwọn tó kù tẹ̀lé tag àwọn Fẹ́mi Adébáyọ̀ ní òun ṣe yàn Ojúládé Adékọ́lá ìmẹ́ẹ̀ ni wọ́n Míwà Adémọ́lá ń kọ́ àwọn Kúnlé Àfọ̀dẹ tag wọn náà Bíbọ́ Thomas wà ń bẹ Ẹ̀rínlá Badmus wà ń bẹ Mercy Johnson wà ń bẹ Sonia Uche wà ń bẹ tag wọn náà ṣebí Ìbòjọ́ ni wọ́n àbẹ̀wò ni ẹ tag wọn náà bí mi get dẹ́gbọ́n fẹ́ ṣojú burúkú èyí tó wà lẹ́ẹ̀ ẹ ti jẹ́ kó tán lẹ́nu àwọn olóṣì mi understand she not a mother she's a father ẹ̀yin ìmẹ́